Yeah, we continue with the program. Unless, what's your Welcome you all to today's occasion. It is rather unfortunate that we are here to honor a movie legend who left us so soon. But kí ni nǹkan tí a fẹ́ ṣe ju pé ká gbà fún Ọlọ́run lọ. I respect the elders around, the leaders around, our first interim national president, Agbakin Yemi Solade, Ọ̀túnbàdébọ̀ Alexander, Ọláìyá Igwe, Prophetess Mufemi Akinduro, and so many other elders here, too numerous to mention. At this junction too, I will appreciate the presence of the Honorable Commissioner for Tourism, Arts and Culture, whose office has been beneficial to us in Lagos State under the regime of Governor Babajide Sanwo-Olu.
Kindly give them a round of applause, please. God bless you, Baba. We appreciate you. Fún àwọn òṣèré tó bá lọ láàrin wa, ó kàn jẹ́ pé kan tó kàn dùn wájú mi ni pé it is not at this stage of this man's life ni irú nǹkan bá ìṣẹ̀lẹ̀. Ṣùgbọ́n kí la fẹ́ ṣe àlékúrè Ọlọ́run? We don't have the power to query God's will. Ìfẹ́ ká mọ kíní kan lè ní pé gbogbo wa la ní bus stop láti máa bọ́lẹ̀. Àkànmọ́ bus stop yẹn, àdẹ̀mọ́ time yẹn ni. Murphy Afolabi ti bọ́lẹ̀ ní bus stop tiẹ̀. Àdúrà táwọn máa ṣe fún wọn pé kọ́lọ́run gbà kó lọ kó fòun kẹ́. Àwọn fámìlì tó fi sílẹ̀ kọ́lọ́run yọrí sí wọn. Àwa náà tó fi sílẹ̀ lẹ́gbẹ́ òṣèlú kọ́lọ́run yọrí sí àwa náà. Nǹkan tí máa kàn sọ fún gbogbo wa ní pé kẹ́ ẹ jọ nítorí Ọlọ́run àgàgà àwa òṣèré ẹ jẹ́ ká máa ṣe ẹgbẹ́. Àwọn alágbára Ọlọ́run lásìkò báyìí gbogbo wọn máa dàgbà lámáa dá lóko. Pending the arrival of the global president Ọ̀túnba Bọ́lájí Ọ̀ṣọ́ṣọ́, I want to welcome you all and pray that Almighty God grant him eternal rest and preserve our own lives too. Àdúrà tó lọ́wọ́ àgbà ọ̀ ọlọ́wà fọ̀mùkẹ́rọ̀ ọlọ́wà fọ̀mùkẹ́rọ̀ ọlọ́wà fọ̀mùkẹ́rọ̀. We appreciate my colleague from Osun State, Her Excellency Wasila Coded. Thank you for coming. God bless you. Thank you, thank you, thank you. Ẹ jẹ́ kí a fún wọn ní àtẹ́wọ́ ní àwọn tá a wà lórí ìjókòó. Wọ́n ní táwọn bẹ̀rẹ̀ sí ń dárúkọ wọn ní àmì kúrò ní ibi báyìí. Mo fi àkókò yìí kí ọ̀gá mi pàtàkì Ifa Hallelujah. Ẹ káàbọ̀ sí. Waiting for Fatuns film production. Arif authority. Amúrawa ní ọdún 1992 ní ọ̀tọ̀ Èbúté Mẹ́ta. Bàbá làwa máa ń pè é torí pé pure babaláwo ni fún ẹni tó bá mọ mọ̀rúfù dáadáa. Àwa ò mọ̀ ní Murphy mọ̀rúfù bàbá làwa ń pè é. Nígbà tí mo mọ̀ ní ọdún yìí, bàbá mi kọ́ ilé sí ọ̀tọ̀. Òun wá wà lọ́dọ̀ bàbá Dágbóró àtàwọn làlámú yìí àti àwọn gọ̀lúgọ̀ wọ́n pọ̀ mo ṣàrántí wọn. Ọ̀dà Báràká ẹnu pé mi ní máa ń rántí nǹkan yẹn ọ̀dà Olúwọlé kù. Àlàjá Arúgbó wà lọ́dọ̀ tí wàá lọ́kọ́ ilé kan bó lè jẹun bó ṣe jẹ́ ó ṣàkọsílẹ̀ òkè kétébè wọ́n pè mí ẹni pétébè. Káwọn tó mọ ọ̀tọ̀ kétébè ṣe rántí àwọn akíma kò. So bàbá wa ló ń bá ń gbà yẹn láti bẹ̀rẹ̀ tún advance. Ṣé wọ́n gbé wọ́n fi ìyòwò ló ń bàbá tó bí mi lọ́mọ? Ìyẹn inú ọ̀rí ìgbò ìhòòhò ọkọ̀ tí a dà lọ́dọ̀ ọ̀dà àbúrò. Èyí tó ti lọ gba bàbá mi lọ́wọ́ ẹ̀. Ṣé wàá rí live? Gbogbo wa pọ̀ òkò yẹn. Ó ṣe dáadáa ti wà nígbà yà kéré. A ṣe ti wá. Torí pé ẹni ṣojú òṣì ẹ̀ tó ṣẹ̀yìn lójú. Ọlọ́wà wà pé sí afẹ́fẹ́ rere. Ó wá ní orin kan báyìí tí Mọ̀rúfú máa ń kọ àti gbogbo wa kéré fíìmù ẹ̀ kan. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ fíìmù yẹn. Ayé ẹ wá wo Indomie lọ́mọ. Èèyàn ẹ wá wo Indomie lọ́mọ. Mọ̀rúfú ló ṣe ọmọ Afọlábí. Múyìwá Adémọ́lá ló dárí rẹ̀ o. Ṣé ẹ rántí ọmọ Rápálá? Abẹ́ ò rántí o, ikú jẹ́ yọ bàbá Ifá. Àwọn fíìmù ẹ̀ nìyẹn. Àwa kàwá lọ studio. Ìbẹ̀rẹ̀ ti náà ṣe báyìí. Ojú bá ṣe méjì àwòrán kedere. Mọ̀rúfú Afọlábí pẹ̀lú mákẹ́tà rẹ̀. Ẹ̀fá náà Múyìwá Adémọ́lá. Ṣẹ́rí ìràwọ̀ ló lọ o. A gbọ́dọ̀ ríru eléyìí mọ́. Ó make impact. Ó make impact. Mannerism. Mọ̀rúfú ti ya fíìmù rí. Ẹ̀yà àwòkọ́ ní 2005. Tá a fẹ́ àfẹ́sì náà mọ̀ wọ́n láìka àwọn beautiful actor. Ó ní ẹja àpẹẹrẹ ambassi sí ẹ̀. Àpẹẹrẹ ambassi sí ẹ̀. Mo ní ta ló ní ẹ̀ ambassi. Wọ́n á dá pé àwọn ló pè yẹn wá. Ẹ ti ń bẹ̀rẹ̀ àpẹẹrẹ ambassi wa. Ẹ á ti pè owó rẹ̀ lọ́wọ́. Èló ni ó gbà 250,000. Asán o, ìyẹn ọ̀kọ̀dẹ̀ wá ní. May gentle soul continually rest in the bosom of Allah. Àjòjìlájẹ́ láyé Ọlọ́run ló fi wá ìtọ́jú. Àmín. Àṣìkò àdàbọ̀ sórí pọ̀ lẹ́ni pamọ́. Gan tí a tẹ̀tí lè sọ tán. Thank you so much, Mr. Senator, Honorable, Ọ̀gbẹ́ni YSL, Yemi Ṣọ́ládé. Kẹjọ nínú ọdún tó kọjá ni a wà ní ẹgbẹ́ iṣẹ́ kan àlọ́ ìfẹ́ kó má wà ní àwọn tí. Àjọ wa ní àjọ àmútẹ̀ ẹ̀kọ́ náà ní lẹ́yìn ìgbà tó ṣe tán.
àtúndọ̀ ni àwọn nǹkan díẹ̀ torí gómìnà tó jẹ lọ́sùn báyìí àwọn àpèsè ẹ̀. bí ọmọ pé bẹ́ẹ̀ ni wọ́n fi hàn lẹ́yìn ìgbà yẹn mo bá alájọṣepọ̀ professionally no doubt àwọn iṣẹ́ tí mo bá ṣe àwọn iṣẹ́ tó stand out ni I really enjoyed working with him and the only thing tí mo mọ̀ pa mọ́ ẹ̀ ni pé wọ́n ti sọ mí báyìí mi ò rí kó bínú yìí mi ò rí nínú iṣẹ́ tàbí ṣe because máa fi pè iṣẹ́ wa ẹ tí ó bá ní ẹsẹ̀ tí sísìn kó mú èdè ẹ̀ mọ́ ó lè má lè sọ sí but boy yìí leader ni àwọn tí wọ́n tara wọ́n fi dìde wọ̀ ló ń kà àwọn tí wọ́n fi encourage wọ̀ ló ń kà àwọn tí wọ́n fi ṣe fún pé wọ́n ní kankan lọ títí á encourage wọn á dúró tí wọ́n bá wọn ṣe mú mi wọ́n ẹgbẹ́ pàpẹ́ wọn ẹgbẹ́ pàpẹ́ wọn. ìsí ọmọ ọdún mélòó náà là ń sọ yìí kò dìgbà tí wọn bá pé 19 ayé kó tó ṣe gbogbo kan tí wọ́n fi ṣe lọ́mọdé ara ẹni ló tó ṣe ọlọ́run àforíjì àtẹ̀sáfẹ́fẹ́ àmín. àwọn akẹ́dùn bíbá yà wá celebrate ni o tí mo fi wá bíbá yà àwọn akẹ́dùn. I come here to celebrate the life of this gentleman Murphy Afolabi. Mi ò wá fàájú bíbá yà mo wá yẹ sí mi ó di fi kú ṣàgbà mi. Murphy òkú tó bá dọ̀nà ẹ̀rí lórí ẹ̀rẹ́ lórí DSTV. Yes. Àwa ò kì í kú. Bẹ́ẹ̀ni òṣèré òsínmi ní ladies and gentlemen. Lẹ́ẹ̀kan sí máa ń fún wọn ní àtẹ̀wọ́ tó ilẹ̀ dáadáa ọmọ ọba. Ẹ ṣe kéde ká fi dùnnú fún Murphy. Ní àárín wa níbi lórí ẹ̀sìn Islam tí wọ́n wà ní kalẹ̀ tí wọ́n bá wa ṣe ẹ̀yẹ ìgbẹ̀yìn fún olóògùn Murphy. Ẹ ti yá. Kábò, bàbá mi sókè jọ. Jà fún mi.